Aunty Shakira Dansakiti. I like it simple like Abidi. So lásìkò tó fi ń ṣòfò ní abẹ́ challenge lábẹ́ sound yìí tó dá sí pé wọ́n tún ní fún ní èrè kankan lórí ẹ̀. Wò jẹ́ sáyé fi àsìkò yìí kọ́ ẹ ní ayẹ̀ta kan. Tó dá sí pé bí èèyàn bá mọ̀ apá oṣó apá àjẹ́ kankan ò tó káyàn mọ́ láyé yìí. Kódà bàbá ta ọ́ lọ́fà yóò máa dá ọfà padà síbi wọ́n ti tọ́ ọ́. Kódà bí èèyàn bá ń lá àlákàlà tó dá sí pé gbogbo ìgbà ń tiẹ̀ wò kí ń là láre àlákàlà ni. Bó bá mọ tí mo fẹ́ kọ yìí kò ní lálàkàlà mọ́. Àyà kan bẹ nínú Al-Qur'an nínú Suratu Yusuf Quran 12 verse 21. Wallahu ghalibun ala amrihi walakin aksara nasi la ya'lamun. Ṣọ́ra àyà yìí bí èèyàn bá mọ̀ dáadáa àjẹbí idán ni. Tó bá ti jí láàárọ̀ ka 66 ní alẹ́ kó tó sùn ka 66. Tó bá fẹ́ wá ṣe kó wá ní ìtumọ̀ dáadáa omi tó bá fẹ́ fi wẹ̀ kà sínú omi náà kó fi wẹ̀. Tó bá sí pé bó bá fẹ́ jáde láàárọ̀ ka 66 láàárọ̀ lálẹ́ náà tó bá fẹ́ wọlé tó bá fẹ́ sùn kó tó sùn náà kó tó wẹ̀ nígbà tí ó wá fẹ́ sùn ka 66 síbẹ̀ náà. Kódà bọ́n bá ti lé fẹ́yàn pé lágbájá ò ní pẹ́ kó tí wọ́n ti ń ràn kó sí ọ a máa dá ibi padà sórí ẹ níbi. Àfáà ní àyà táwọn sọ yìí wípé ó ṣiṣẹ́ fún ayẹta. Ẹ má gbàgbé àfáà yìí náà ni àfáà Sàló kò fún Sàló ní àyà yìí àbó fún Sàló kò ṣiṣẹ́ ni ẹ̀yin èèyàn wa irọ́ lásán ni. Kí ni ìtumọ̀ àyà yìí ní èdè abínibí? Ta ni wọ́n ń bá wí nínú Kùránì yìí? Kò ní nǹkan kan ṣe pẹ̀lú wa. Kùránì yìí ń sọ̀rọ̀ nípa Yusuf táwọn Kristẹni ń pè ní Joseph. Joseph dájẹ́ ń sọ yìí kò sin Allah rí. Kí ni ìtàn ìwádìí nínú Kùránì tẹ́wá sọ pé ó sin Allah? Ìbẹ̀lẹ̀ máa ti mọ̀ pé ẹ̀sìn Islam látòkè délẹ̀ irọ́ lásán ni. Ẹ yẹ ká lọ wo ìtumọ̀ àyà yìí Quran chapter 12 verse 21 tí àáfà sọ. Ṣé rí lárúbáwá tá àáfà ní kẹ̀kà wọ́n yọ nínú àyà kan ni àyà yẹn pọ̀ jù yẹn lọ. Kó bá lè yé wa máa ka gbogbo àyà yẹn máa ṣẹ̀ṣẹ̀ wá yọ ibi tí wọ́n ní kẹ̀kà ní èdè lárúbáwá àwa ka ìtumọ̀ ẹ̀ ní èdè abínibí. Àwa wò ǹjẹ́ ó ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tá àáfà sọ. Quran chapter 12 verse 21 ó ní ẹni tí ó rà á ní ìlú Misro sọ fún aya rẹ̀ pé ṣàpọ́nlé ibùgbé rẹ̀ ó súnmọ́ kí ó wúlò fún wa tàbí kí a fi ṣọmọ. Báyẹn ni a ṣe fi àyè gba Yusuf lórí ilẹ̀ àti pé kí a tún lè fi ìtumọ̀ àlá mọ̀. Allahu ni olùborí lórí àṣẹ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò mọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ibo gangan wá ni àáfàá ní ká máa kà ní 60 times. Etí Allah ti di irọ́ lásán ni wọ́n kàn ń fi àkókò wa ṣòfò ni. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá ti mọ òdodo àwọn àáfàá yìí ó yẹ kẹ́ ẹ máa lù wọ́n lálùsáré ni. Àwọn àáfàá yìí wọ́n kó wọn wá sí ilẹ̀ Yorùbá kí wọ́n wá ba ayé wa jẹ́ ni. Wọ́n gbé wọn wá kí wọ́n wá yí wa ní ọpọlọ kí wọ́n lè kó wa lẹ́rú fún ìran Lárúbáwá. Ẹgbọ́n nǹkan tí wọ́n ní kẹ́ẹ̀ka tó ṣiṣẹ́ fún ayẹta. Òun ni Allahu ni olùborí lórí àṣẹ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò mọ̀. Wọ́n ní kẹ́ wá sọ ní 60 times. Allahu ni olùborí lórí àṣẹ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò mọ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Kò ní ìtumọ̀. Mo sọ wípé kò sádúrà kankan nínú Quran. Wọ́n kàn máa lọ píìkì àwọn ibì kan. Ìtàn kan ló ń bá bọ̀, nǹkan kan ló ń sọ, wọ́n kàn píìkì ẹ̀. Àwa kọ́ ló ń bá wí, àwọn ọmọ Lárúbáwá ló ń bá wí kò kàn wá. Eléyìí sìn Yusuf yìí tán pè ní Joseph kò kí ń ṣe ọmọ Lárúbáwá. Ìtàn yìí wọ́n jí kọ sínú Quran yìí wọ́n wá change orúkọ ẹ̀. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni. Wọ́n gbé ẹ̀sìn Islam wá kí wọ́n gba orúkọ wa kán fún wa ní orúkọ Lárúbáwá, kí wọ́n gba èdè wa kán fún wa ní èdè Lárúbáwá, kí wọ́n gba àṣà wa kán fún wa ní àṣà Lárúbáwá, kí wọ́n gba ìmúra wa kán fún wa ní ìmúra Lárúbáwá, kí wọ́n gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa kán fún wa ní àlá Lárúbáwá. Àwa dẹni yẹpẹrẹ àádìí ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Ẹ má gbàgbé Allah yìí kò sí bí ẹ ṣe lè pé kò lè dá yín lóhùn torí báwa kọ́ la ní àwọn ọmọ Lárúbáwá lónìí. Wọ́n wá fẹ́ sọ wá di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Á lè rọrùn fún àwọn ọmọ Lárúbáwá láti wá kó wa lẹ́rú kan pa gbogbo wa kan gbalẹ̀ wa. Ẹ̀sìn Islam wọ́n máa fi ń gbalẹ̀ ni. Allah local deity àwọn Lárúbáwá ni. Local deity ni nǹkan tó jẹ́ pé èdè ìlú wọn nìkan lẹ lè fi bá a sọ̀rọ̀. Fún àpẹẹrẹ Allah èdè Lárúbáwá nìkan lè fi bá a sọ̀rọ̀ tó ráwọn ọmọ Lárúbáwá lónìí olúwa ilé Kaaba ni. Ògún
Ṣàngó èdè Yorùbá nìkan lè fi bá a sọ̀rọ̀ torí pé àwa ọmọ Yorùbá la ní. Allah àti Ògún ẹgbẹ́ ni wọ́n, kódà Ògún Ṣàngó wọ́n ju Allah lọ torí Allah kò lè ṣe nǹkan kan, òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni, àṣà tí ò ní kán, Allah ò ní agbára kankan, paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Gbogbo nǹkan tá a fà yìí sọ irọ́ lásán ni, wọ́n kàn fẹ́ fi àkókò wa ṣòfò kán bá lè rí wa kó lẹ́rú, kó má dàbẹ́ ní pé wọn ò rí nǹkan kan sọ, òun ni wọ́n ṣe ń sọ gbogbo nǹkan yìí. Ẹ̀yin èèyàn wa, tá a fà kan bá ti sọ lárúbáwá kan fún yín pé kẹ́ ẹ lọ kà á, ẹ bi wípé kí ni ìtumọ̀ ẹ̀ ní èdè abínibí, kí ló dé tí Allah yóò gbọ́ èdè Yorùbá? Ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé Allah kọ́ ló dá àwa ọmọ Yorùbá, torí ẹ̀ ni wọ́n ṣe ń pa ìtàn láti lọ́ wa mọ́ àwọn ọmọ lárúbáwá kí wọ́n bá lè kó wa lẹ́rú fún ìran lárúbáwá. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Mo sọ yìí mo dúró, ó dìgbà.